Àwíkẹ́ sọ̀rọ̀ lágbóhùn ẹ̀. Abẹ́rẹ́ rí mi lọ́dọ̀ bàbá mi ni. Máyégún jẹ́nẹ́rà pátápátá kìí ṣeré o. Kìí ṣe pé tẹ̀gàn aláìdé lọ́ba. Kìí ṣe pé tẹ̀gàn aláìdé lọ́ba. Kò sẹ́ni tó lè ṣe bí Àyìndé, wọn kẹ́yìn ṣe bí rẹ̀ ni. Kìí ṣe pé tẹ̀gàn aláìdé lọ́ba. Olúròrè Ọ̀tẹ̀rẹ̀ Tápà mọ́ gbà fún. Ọ̀tẹ̀rẹ̀ ilé ọmọ àfa àmọ́ ṣe lù Àyìndé. Mo lùgúdú mo jókòó tuntun tó bóyá lẹ èrò tẹ gbà ọbọ lọ́wọ́. Bàbá mi Àyìndé ló kìlọ̀ mẹ́mọ́ ṣàní bàbá mi Àyìndé. Bẹ́ẹ̀ yẹn bá ṣe mọ́ sí ní ṣe gbé ni. Bá mi Àyìndé ojú òní ti ọ́ láyéláyé. Ọjọ́ tí mo gbọ́ pé lè Tápà ń jó. Àpèkẹ́ mo sáré jí tí mo fẹ́ bójú ọ̀yà lọ. Wọ́n nítorí kíni? Mo nítorí aṣọ kọ́ torí ẹ̀wù kọ́ torí ìsásùn ẹja ni ó pé ìjàlù mi máa fàárọ̀ dáná ẹ̀kú. Kúlíkúlí. Olúròrè Ọ̀tẹ̀rẹ̀ Tápà tó ní ìkùnú. Àpèkẹ́ o ẹranko mẹ́ẹ̀ẹ́dínlógún ló lóun tẹ̀rìn àmújàgán lè Tápà lẹ́yìn pé Olúbísí ọmọ ẹranko yáyé ìjàlù ní ìyẹ́dùn ọkà lójú kókó. Tápà Tápà èjì lọ́dọ̀ Àyìndé di Tápà èjì lọ́dọ̀ ọkọ̀ Emmanuel di Tápà èjì lọ́dọ̀. Ọ̀rọ̀ alùmí o Àyìndé ọ̀rọ̀ alùmí o èmi ò lè fọ̀rọ̀ Àyìndé ṣàwádà. Ọ̀rọ̀ alùmí o ọ̀rọ̀ alùmí o èmi ò lè fọ̀rọ̀.